ẹ gbà mí o, ẹ̀mí mi ti wà nínú ewu. Ọ̀gá àgbà àjọ NAFDAC ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ ohun jíjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè yìí NAFDAC, ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè ti ké gbàjarè síta báyìí o lórí bí àwọn kan ṣe ń lépa ẹ̀mí rẹ̀ tí wọ́n sì ń dúnkokò mọ́ ààbò àwọn òṣìṣẹ́ àjọ náà, léyìí tó sì ń ké pe àwọn aláṣẹ orílẹ̀‐èdè yìí láti dáàbò bo àwọn gẹ́gẹ́ bí àwọn ṣe ń fi ojú winá ìdẹ́yẹsíni lẹ́nu iṣẹ́. Kò ṣàìpè fún kí ìdájọ́ ikú máa jẹ́ ti àwọn tó bá ń pèsè àtàwọn tó ń ta oògùn ayédèrú lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjábọ̀ lórí ibi tí àjọ náà bá ṣẹ́dé níwájú ilé ìgbé ààrẹ lọ́jọ́rùú oṣù kejì ọdún 2025 yìí, Adéyẹyè sọ wípé oògùn tówó rẹ̀ lé ní tírílíọ̀nù kan náírà ni àjọ ọ̀hún rí gbà ní kòpẹ́kòpẹ́ yìí nínú ìgbìyànjú gbígbógun ti ìpèsè àwọn oògùn òyìnbó tí ìjọba kò lọ́wọ́ sí àtàwọn oògùn ayédèrú mìíràn. Ó fi kún pé lára rẹ̀ ni bí wọ́n ṣe rí ọkọ̀ ńlá tó tó 17 gbà láwọn ọkọ̀ tó kún fún àwọn oògùn òyìnbó àtàwọn irinṣẹ́ ètò ìlera tí kò dára mọ́, àti àwọn tí ọjọ́ ti rọ̀ lórí rẹ̀, tó fi mọ́ àwọn rọ́bà ìdáàbòbò àwọn ìbọ̀wọ́ eléyìí tọ́jọ́ ti lọ lórí wọn. Ọ̀jọ̀gbọ́n Adéyẹyè ṣàpèjúwe iṣẹ́ takuntakun tí àjọ ọ̀hún ṣe, èyí tó ń fojú sun àwọn ilé ìtajà oògùn ńlá 3 tó gbajúgbajà jùlọ lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí àṣeyọrí ńlá eléyìí tí àwọn ti gbé ṣe nínú ìtàn àjọ NAFDAC. Bákan náà ló sọ̀rọ̀ lórí ewu tí àwọn òṣìṣẹ́ rẹ̀ ń là kọjá pẹ̀lú bí orí ṣe ń kó àwọn mìíràn yọ lọ́wọ́ ìgbìyànjú láti jínigbé àti àkọlù èyí tí àwọn kọlọ̀rọ̀sí ń ṣe sí wọn lẹ́nu iṣẹ́ wọn. Ó ní nǹkan bíi oṣù 6 sẹ́yìn ni wọ́n jí ọmọ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ òun gbé nítorí pé ó ń ṣe iṣẹ́ yìí, bó tilẹ̀ jẹ́ wípé ọpẹ́ ni fún Ọlọ́run pé ọmọ náà padà jàjàbọ́. Ó ní ní tòun àwọn ọlọ́pàá 2 ló ń ṣọ́ ilé òun ní gbogbo wákàtí 24 ọjọ́ 7 tó ń bẹ nínú ọ̀sẹ̀. Òun kò sì lè lọ sí ibikíbi láì rìn pẹ̀lú ọlọ́pàá, bó tilẹ̀ jẹ́ wípé òun kò kúndùn irú ìgbé ayé bẹ́ẹ̀, ṣùgbọ́n òun kò rí ọgbọ́n dá sí i nítorí wípé òun ṣàgbọ́dọ̀ gba orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ́wọ́ àìlera nípasẹ̀ ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń jẹ àtòhun tí wọ́n mu. Tí a kò bá gbàgbé, irú ìdúnkokò tí Adéyẹyè ń kojú ti ṣẹlẹ̀ sí ọ̀jọ̀gbọ́n Dora Akunyili nígbà tí òun náà wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ NAFDAC lọ́dún 2001 sí ọdún 2009, tó sì di ẹni tí àwọn kọlọ̀rọ̀sí ń lépa ẹ̀mí rẹ̀ látàrí ìgbìyànjú tó ń ṣe láti gbógun ti ayédèrú oògùn lórílẹ̀‐èdè yìí, débi wípé àwọn kan gbìyànjú àti ṣekú pa lọ́dún 2003. Lára ohun tó mú Akunyili gbájúmọ́ ìfòpin sí ayédèrú oògùn ni bí àbúrò rẹ̀ kan ṣe pàdánù ẹ̀mí lẹ́yìn tí wọ́n fún ní ayédèrú oògùn insulin tó sì gbabẹ̀ di èrò ọ̀run. Gẹ́gẹ́ bí Akunyili, ọ̀jọ̀gbọ́n Adéyẹyè náà ní òun ní ìfarajìn láti rẹ́yìn ayédèrú oògùn nílẹ̀ Nàìjíríà tó ń ti ewu gbogbo tó wà lábẹ́ rẹ̀.